Káàsán ma. Káàsán o Abiba. Àwa nìyẹn o. Abiba. Máa. Abiba. Máa. Abiba lórúkọ rẹ̀. Ẹ ṣì ń pè ẹni bẹ́ẹ̀ níjọ́ ilé yà kó fọwọ́ ìṣe Abiba fẹ́ star lórúkọ rẹ̀ wá. Fọwọ́ ìjà Abiba. Mo ti gbàgbé. Ṣé ìjọ ilé yẹn mo sọ fún yín pé star lórúkọ mi ni? Wúwo gbàgbé mi gbàgbé tí dùn mí. Ẹ star orúkọ rẹ̀ wá Abiba. Ẹ má bínú, má bad. Ṣé yẹn pẹ́ ẹ má bínú. Mo ti gbàgbé pé ń pẹran lè yẹn ẹyin lẹ má fi sórí oúnjẹ. Àwa lẹ́dùpẹ́ fẹ́ ẹyin ráàsì. Ẹni rẹ sẹ́yìn iná dúró rè má sẹ́yìn iná dúró rè ń wá. Tóòtọ́ ni ẹran wọ̀n. Ó lójú àwọn ẹni tó máa rà múra àwa náà dẹ̀ ni. Actually kó má dàbí pé èèyàn ti ju èèyàn wá sọ́dọ̀ nìbọ̀. Mo fi ní pé kí n wá sí ibi báyìí. Actually mo ń pa apẹran lánàá. Gáàsì wa tán mọ́ orí ẹran yẹn lánàá. Actually so máa ń pé kẹjọ kẹlẹ̀ yá wa ní gáàsì yẹn. Lẹ́ran rẹ̀ gbé wa mi rí máa yá wọn ní gáàsì. Ṣé gáàsì wọn má ṣe bẹ̀rẹ̀ sí ní tán? Ẹ lọ dáná gínẹ́gbẹ̀lẹ́ eléyè wọn kẹ́ lọ fi dáná gáàsì wọn. Àgọ́ fífi wọ́n mẹ́ran fún 1 minute. Ẹni rẹ̀ gbé ẹran òun lè jẹ fún ẹyin rún jẹ nàdùnrin yẹn rẹ̀ má gbé gáàsì rẹ̀ kó má gbé rún. Ẹ má ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ má ṣe omi gbẹ lọ́gbà ò wà láìsàlàyé. Mo náà gbà ju iye rẹ̀ lọ kó tí yẹn ló fẹ́ sọ mi. Okay, máa rí. Mo náà gbà ju iye rẹ̀ lọ. Máa change ẹ̀fọ́. Wéèrè ẹsẹ̀ rẹ̀ wéèrè ìdí rẹ̀ bẹ́ẹ̀ ran lè rárá nǹkan. What's wrong with your sister? Abiba, what happened to you? Sherry, mo kàn mú wọn lọ bọ́yìn wọlé bọ̀bọ́yìn wọlé lọ. Mo kàn mú wọn ní wọn mú kankan wá. Bọ̀ tó bá jẹ́ bọ̀dá Ṣeun ní ìsinmi, wá sí tẹ́wọ́. Abiba, who is Bọ̀dá Ṣeun? Ẹ̀wọ́n mi kí ló ṣe yín lójú? Who is Bọ̀dá Ṣeun? Bọ̀dá Ṣeun. Tẹ́lọ̀ sùn síbẹ̀ fún 1 week. Ọkàn yín gangan tó máa ra ṣàwámà àti pizza wá fún wa. Ṣé ti gbàgbé ni? No, babe, wait. Who is Bọ̀dá Ṣeun? Babe, don't mind. Àmọ́ kékeré ló ṣe. Ìbọn rẹ̀ lọ jẹ́ sí yín. Ẹgbà mi kí ni boyfriend yìí Yorùbá? Ọ̀rẹ́ ọkùnrin kan ni. Babe, no mind. Àbí mo ti fẹ́ ní dáwáyà ni. What? Babe, I can explain. This evening you will die.